ǹjẹ́ mo kí yín o gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ mo kí yín gbogbo ọmọ Odùduwà níbikíbi tẹ́ ẹ bá wà nílé lóko àti lẹ́yìn odi, pàápàá jùlọ mo kí yín o gbogbo ẹ̀yin Yorùbá in diaspora. A kí yín o, àṣeyín pẹ̀lẹ́, a dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ yín lórí ìgbìyànjú, lórí làálàá, lórí kó lè bá a da, kọ́mọ Yorùbá lè bá a kúrò nípò ẹrú tẹ̀ ń ṣe ẹ̀náwó ẹ̀nára ẹ̀ná wàhálà. Mo gbàdúrà wípé wàhálà yín ò ní já sásán lágbára Ọlọ́run. Ayépòótọ́ náà lètò kò pé méjì, ẹ sì mọ̀ pé ètò Ayépòótọ́ Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀, ló fi ìdí ẹ̀ ló fi lórí òótọ́, ìtorí ẹ̀ ni òdì káyépòótọ́ ó fìgbà kankan ṣáárí. Bẹ́ẹ̀ ni kì í ṣèyàn Ọlọ́run ni àdúpẹ́. A tún ti wà lórí ètò Ayépòótọ́ báyìí, ẹni tẹ́ ẹ̀ sì ń wò ní ojú ìwòran mi yìí, ẹni tẹ́ ẹ ti mọ̀ náà ni ètò tó ṣe kẹ́yìn. In fact, ayé wò ó, àwọn èèyàn jẹ́ kọ́mẹ́ǹtì lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ṣe mọ̀ pé kò lè ṣe kí Fáráò mọ̀ sí nínú àwọn ìran kọ̀ọ̀kan. Àwọn Fáráò náà sọ tiwọn náà, ṣùgbọ́n àdúgbò lọ́dọ̀ ọlọ́ọ̀tọ́ náà ni ó ṣe. Wọ́n tún ti wà ń bí, wọ́n tún ní ohun kan àbí méjì tó tún fẹ́ bá wa sọ, ìtòdí ẹ̀ náà ti ṣe wà lórí ètò Ayépòótọ́ báyìí. Bàbá wa kí yín o, àṣeyín pẹ̀lẹ́, bó o lè nǹkan. Olóòtú, ẹ kú dédé àsìkò yìí, Ọlọ́run á jẹ́ kó máa ju yín ṣe. Àmín. Gbọmọgbọmọ ò ní gbọmọ pamọ́ yín lọ́wọ́. Àmín àtẹ̀yìn náà. Àti gbogbo ẹ̀yin tó ń wò mí nílé, gbọmọgbọmọ ò ní gbọmọ pamọ́ yín lọ́wọ́. Àmín. Iṣẹ́ wa, owó wa kò ní díṣẹ́. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo dédé àsìkò yìí, fún ibi tí Ọlọ́run mú wa dé ní orílẹ̀-èdè Yorùbá, ní orílẹ̀-èdè Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún dédé àsìkò yìí. Ọlọ́run ni kì í ṣe èèyàn. Ọlọ́run ọba yìí náà ni ọba àná, ọba èní, ọba tí ò jẹ́ kí ètè alábòsí kò ṣẹ. Àdúpẹ́ Ọlọ́run ni. Ọlọ́run ni. Alábòsí gbogbo àwọn alábòsí ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Nàìjíríà pátápátá Ọlọ́run ti tú wọn jáde, Ọlọ́run ti gbé wọn pamọ́. Ta ló lè sọ ní ọdún mẹ́wàá sísìn wípé gbogbo òwú aláǹtakùn tó fi dí àwa ọ̀dọ́ lójú ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Nàìjíríà, ta ló lè mọ̀ pé ta ló gbàdúrà fún wa tí èbá sí Ọlọ́run ló bá ló ṣẹ́gun. Ẹ wo bó ṣe ń lọ, agbára ìjọba àwọn alábòsí, agbára wọn kò ká mọ́. Lóòótọ́. Ṣé pé ìjọba Nàìjíríà lè máa bẹ àwọn ọ̀dọ́ ìpè ká ní sùúrù ní àwa lazy youth? Lazy youth wọ́n ṣe ìbóyẹ lóòótọ́. Lazy youth àwọn náà wá di ẹni tí ìjọba ń pè tó ń dáyọ̀ pẹ̀lú ìjọba ń pè Naira Marley, àwọn tó ti tìmọ́lé lájọ́ kìíní àná wọ́n pe Davido, wọ́n dialogue pẹ̀lú wọn. Imagine, shame on you, Nigerian government. Ìyẹn ni pé ẹ mọ òtítọ́ ẹ bẹ́ẹ̀ ṣe ni. Ẹ̀fọn ò tí ì lójú tì náà. Ẹ fi ẹ̀jẹ̀ yàn, ẹ fi ń wẹ̀, ẹ fi ẹ̀jẹ̀ yàn, ẹ fi ń fọkàn mu. Ọjọ́ kan tó lè, ọjọ́ kan ní tó lóhun fún. Ọjọ́ gbogbo tó lè, ọjọ́ kan ní tó lóhun. Ṣé wá rí nísìnyí, ẹ ṣe àbòsí ní ọdún tó kọjá. Àbòsí kí nìyẹn? Wọ́n ṣe àbòsí ní Sowore náà fẹ́ jáde. Ipò òun fẹ́ jáde fún revolution. Ẹ fòfin dè, ẹnu fẹ́ dàlúrú, ẹ gbé pamọ́. Ọlọ́run bá yín fi pamọ́, ó bá yín kíp ọ̀rọ̀ yẹn. Àti ẹ̀wà mọ̀ bóyá ìjọba ni ògbéyìnbó ni. Ìjọba ni ògbéyìnbó ni o, àbí ẹni tó náà fẹ́ ṣe revolution ni ògbéyìnbó ni. Àti ẹgbéyìnbó, àti pé ẹni tó jẹ́ president ètí ń dùn. Rárá, etí òdùn wọn ń gbọ́ díẹ̀díẹ̀, ṣùgbọ́n dà pé tẹ́ ẹ bá béèrè ọ̀rọ̀ lọ há lọ́dọ̀ wọn bí ni wọ́n sọ̀rọ̀ lọ. Etí ń dùn wọ́n, ẹni tó jẹ́ pòfẹ́sọ̀ tó fi ṣe akápò lẹ́yìn wọn ò jẹ́ kí amúgbálẹ́gbẹ̀ẹ́ lásán ni kò wúlò fún. Bí ká sọ wípé kán fìyàn dígẹrẹwu ó ní wọ́n fi bàbá ṣe. Ọmọ ṣe o. So ìyẹn lọ bẹ́ẹ̀, ṣé ìgbádùn mi, ẹ̀yin brọ́dà mi, ẹ̀yin sísítà mi, ẹ̀yin mọ́mí wa. A tún kọ́ mọ̀ ìgbòkè bí ètò ìjọba yìí ṣe ń lọ rí àwa Yorùbá àbá yín ṣe mọ́. A fẹ́ pín lọ ẹjọ́ òkun burúkú ló tẹ́ fi dèwà ẹjọ́ kò lọ́rùn wa. A fẹ́ pín. Àwa mú October 1st pé ká fi create awareness fún gbogbo Yorùbá lóko nílé lẹ́yìn odi. Ẹ̀yin wèrè kan mọ̀ ṣàbòsí. Lagos State Commissioner of Police on that midnight on the 1st of October ló give order pé anybody ìgbọ́dọ̀ ṣèwọ́de.
Ogun State Governor Abiodun òun náà àmọ́ nǹkan tó fa kọ́fì tó ní kọ́fì máa wà ní state. Ara àwọn àbòsí là ń sọ lélẹ̀ yìí, àwọn tó jáde kò sí nǹkan tó ṣe wọ́n. Ẹ lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ẹ fẹ́ da ètò yẹn rú, bọ̀tọ́ Ọlọ́run jù mí lọ lọ́jọ́ yẹn. Ọlọ́run tó alábòsí lọ. Nínú the same oṣù yìí kan náà ìtawà yìí, ní tí ò ti ṣẹlẹ̀ nínú history Nàìjíríà ó ti ṣẹlẹ̀. Pé tí ò ṣẹlẹ̀ rí tí ò ṣẹlẹ̀ rí nínú history Nàìjíríà ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibi tí mo fẹ́ yẹ kí ẹ̀yin èèyàn yín ọlọ́pọlọ yìí nílà àríkà ìkẹ́ bá mi dìmú lélẹ̀. Tí Ọlọ́run fẹ́ gba ìlú kan là kò ní wà látòkè. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá. Àwọn èèyàn ló mọ̀ ta nídìí. Ọlọ́run ta bàbá Professor Banji Akintoye. Ọlọ́run ta bàbá yìí nídìí kan lọ́ọ́ gbìjà àwọn èèyàn rẹ̀. Bọ̀ ṣé èèyàn kan lè dáṣẹ́ jẹ́? Àwọn ọba wọ́n ń ṣiṣẹ́ o, bọ̀ program ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọba ibi tó ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, iṣẹ́ ọ̀rọ̀ Yorùbá ìgbà tó bẹ̀rẹ̀ rẹ̀ màá sọ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ yẹn ti sùn. Ibi tí Yorùbá ti bẹ̀rẹ̀ iṣẹ́ Odùduwà Republic máa bẹ̀rẹ̀ máa sọ fún yín. Àwọn tó bá nílò àkẹ́rẹ́ rẹ̀ bá mi lọ bọ̀ yín lọ bẹ̀yìn. Àwọn bá ń ṣiṣẹ́ lábẹ́nú, bàbá yìí ṣiṣẹ́ ó ṣẹ̀ṣẹ̀ lè ní èyí tí wọ́n fi bàbá yìí jẹ Yorùbá World Congress. Look at the development, look at the changes tá a ti ní. Bó ti ẹ̀jẹ̀ pé àwọn olójú kàtàkàtà kan wà ní kọ́nà tó ń dúró pé àwọn èdè òbí kan rẹ̀ náà ọ̀rọ̀ pọ̀ ìbá wọn bí nǹkan rẹ̀ pé òkè bá wọn níbi nǹkan rẹ̀ bọ̀ọ̀tọ̀ Ọlọ́run ti fi wọn pamọ́. Ọlọ́run tóbi lọ́ba àbẹ́tòbọ̀. Ẹ jẹ́ kí n wá sáré sọ̀tọ̀ fún yín. Ṣé pé àwọn tí Ọlọ́run ta nídìí kan tọ́lọ́run ní wá látọ̀run kó wá ṣiṣẹ́ rẹ̀, Ọlọ́run ta àwọn kan nídìí kan. Yes. Alákọ̀ọ́kọ́ ni Professor Banji Akintoye nídàlẹ̀ Yorùbá YWC. Lẹ́yìn ẹ̀ October 1st Ọlọ́run tó ta ẹnìkan náà nídìí kan. Ọlọ́run ta Sunday Igboho nídìí kan. Ẹ máa bọ́rọ̀ bọ̀, ẹ máa kọ sílẹ̀. Ẹni yìí nìkan pẹ̀lú àwọn èèyàn ni wọ́n gbójúgbóyà kan níṣẹ́ á ṣe nǹkan tí ó ṣe nǹkan kí ó ṣẹlẹ̀. Nígbà tó wá ṣe tán kí ló wá ń ṣẹlẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fẹ́ nǹkan báyìí tẹ́ pé àwọn olórí ibú òṣèlú yìí olóṣèlú yìí àwọn náà ń kó sáàsì kiri náà fi àmì ìrànlẹ̀ máwọn èèyàn náà bẹ̀jẹ̀ káwọn èèyàn ẹ̀ṣọ́ wá dòdì bí ìran yóò dòdì ìṣáàlà. Sunday Igboho parí October 1st Chief Sunday Igboho Adéyẹmọ tí kò ní pa táwọn ní gbébè. Àmín. Ó mórí wa wú. Bàbá yìí mórí wa wú. Orí ọ̀rẹ́ ní bàjẹ́. Àmín. Bàbá yìí parí ibi àpẹẹrẹ ní pẹ́yẹ́kẹ́ ẹ̀ mọ̀ pé Yorùbá kì í ṣe ìran lásán. Ìran tó ní àṣà ni wá. Ìran tó wúlò lórílẹ̀ ayé. Kì í fi òṣì sayọ̀ ilẹ̀ Yorùbá ní ẹ lọ bẹ̀rẹ̀ history. Bẹ́ẹ̀ni. Mr. Sunday Igboho wọ́n parí ijọ́ yìí. Kí ló máa ṣẹlẹ̀? Wọ́n ní kí Ọ̀ṣínbàjò kó jáde kó báwọn Yorùbá sọ̀rọ̀. Kí ni ó sọ? Ó ní tí Nàìjíríà bá wà very careful a máa pín because for how many months almost a year náà tó ti sọ bàbá yẹn lẹ́nu mọ́lẹ̀ tí wọ́n jẹ́ kó bàbá yẹn sọ̀rọ̀. Tí wọ́n jò sọ̀rọ̀. Kò lè address public kò lè ṣe àti ẹ̀kọ́ fi wọ́n ti gbé ni. Wípé àwọn kan ló ti kú àwọn. Jíjáde tí bàbá yìí máa wá jáde ọ̀rọ̀ àkọ́kọ́ tó máa sọ nìyẹn Haúsá bẹ̀rẹ̀ sí fáyà. Kí ni wọ́n sọ? Wọ́n ní kí lóde tó máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pé Nàìjíríà máa pín. Ìyẹn number 1. Ọ̀rọ̀ bọ̀rọ̀bọ̀ egun aláré. Àsáwọn èèyàn olódì. Àsàwọn wẹ́ni tí yóò kọlù bàtà ni. Tí nǹkan tó wá fa oníjó jáde. Àti bàbá Adébóyè náà bá jáde. Bàbá náà sọ̀rọ̀. Ẹ máa tẹ̀lé ọ̀rọ̀ bọ̀. Ẹni bá lọ́lọ́ ọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run kò ní wá sí ìmúṣẹ. Ọ̀dẹ̀ ni ó ti kú wọn tí ì sín. Bàbá yìí sọ̀rọ̀ bó jẹ̀jẹ̀ páwọn náà gbogbo ẹ̀ ń lọ lẹ́tùn ló sí ó fi ìṣúra but wọn ò ní choice tí wọn bá fẹ́ jẹ̀bi Ọlọ́run wọ́n gbọ́dọ̀ sọ òtítọ́. Ègbé ni fún ẹni tí ó rí òtítọ́ tí kò sọ. Ọlọ́run máa ń da iṣẹ́ rí bẹ́ẹ̀ nù ni bọ̀ bàbá yìí fẹ́ kọ́ lọ da sí òun nù. Bàbá yìí láti sọ̀rọ̀. Bàbá yìí speak. Buhari ní
wọ́n tún fẹ́ fáyà but kò sí nǹkan tó fẹ́ fi ṣe. How many weeks, how many days tí bàbá yìí sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà báyìí? Èyí kọ́ ni SARS ti ń pààyàn. Bẹ́ẹ̀ni, in fact wọ́n ti pààyàn tí ò sẹ́ni kan tí ò ṣe méjì bọ̀ èèyàn kan lè mọ́ fi ń dẹ́kun láti ọ̀sẹ̀ kan lẹ́yìn sí tí ò ṣẹlẹ̀ ní history Nàìjíríà. This same month that's October 1st month yẹn náà la ṣe bá lọ tó jẹ́ máa jẹ́ month of history ní fún ilẹ̀ Nàìjíríà. Kò sọ jẹ́ tá máa pín Nàìjíríà October náà ló máa jẹ́ inshallah. End of SARS ni wọ́n bá lọ lọ́wọ́lọ́wọ́. Gbogbo kéèsì ẹ̀yìn gọ́ọ̀mẹ̀ntì ó wá ń jáde wá tí àbádẹ́ yanjú kéèsì nobody is going back home. A máa yanjú kéèsì yìí o lè ní àwọn òní ẹ àwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn politician wa. Ìwọ tó wá jẹ́ olórí tí wọ́n retí ẹ̀ kó sọ̀rọ̀ bóyá ti dodi ni bóyá ìgbénu olè báyìí ni Ọlọ́run ló mọ̀. Ibi bá wù ìkẹ́ mọ́ gbé lọ́wọ́ yìí tẹ́lẹ̀ dodi kẹ́ dodi bẹ́ẹ̀ títí ayérayé. Tẹ́bá débẹ̀ sọ̀rọ̀ kẹ́ sọ̀rọ̀ ó dá kẹ́ sọ̀rọ̀ lásìkò yìí kí àwọn èèyàn gbọ́ yín bí wọ́n ti dáríjì ìbùkọ́ ẹ ti ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ nìyí. Bàbá Tinubu ẹ̀yin mò ń bá wísà. alábìsàn lẹ́ ń sọ. Àbísàn ti ń forí tó ti ń forí sọ́pápá. Àbísàn ti ń forí sọ́pápá bàbá. Nígbà ayé COVID-19 àwọn èèyàn pariwo ebi ń pa wọn throughout Lagos State wọ́n pariwo kọ́ àárí ìta bóyá ẹ wọnú olè lọ́tàmì ẹni nobody know ẹ wá ń yọ jáde lẹ́kọ̀ọ̀kan. Bàbá ẹ̀dẹ̀ ta ló fún ilá síwájú? Àbẹ́ àwọn rí e lójú títì. Tí ẹ bá sọ̀rọ̀ sí ìgbà wọlé fẹ́ sọ̀rọ̀ sá. Ẹ̀yin lẹ mú odi ní president ìdẹ̀ mú wájú ògbọ̀ràn. Ẹ tí wọ́n fún ní professor ẹni kí professor máa darí literate kò tún gbà kó yarí. Ẹni tí ẹni kí ẹni tó mọ̀nà kó darí tí ó tó ń yarí ibo lẹ́bí kó máa tukọ̀ wá lọ inú igbó. This same issue ó kẹsẹ̀ ìrọ̀ yìí nìkan ló ti happen. Ó happen ní ayé Jonathan nígbàtí ayé tí wọ́n ń ṣe owó ìlú báṣubàṣu nígbà ayé Jonathan sir. This is a very good example. Wọ́n ti lé ní bẹ́ẹ̀ sí máa rìn ìgbésí ìrìn politics fún yín. Ẹ̀yin ni ìkà ló ṣe yín sà, ìkà ló ṣe yín. Bàbá yìí sọ fún Jonathan pé tí o bá ti fi ẹlòmíì lẹ̀ kó di president o mọ̀jọba ṣe òun ò ní support ó lágídí ó dẹ̀ pè ní ẹ̀yin rẹ̀ láti ṣèjọba ẹ̀dẹ̀ rẹ̀ di abẹ́jọba lọ́tà kọ́ ni ó dẹ̀ ní ẹ̀fà Buhari sílẹ̀ òun sì trust Buhari ju Àtíkù lọ. Èèyàn mélòó ló lè ṣe irú ẹ̀ ní orílẹ̀-èdè tàwa yìí tí ó fa ìwé ẹgbẹ́ ẹ̀yà tí ó lóun ò ṣe PDP mọ́ wọn bá wọn ṣe mọ́ ó yá ẹ̀rẹ́ lè ṣèlú ẹ̀yẹ continue ó wí nílì gbéjọba alẹ̀ fún yín. Kí ló wá sí ẹ̀yin tẹ́ wá jẹ́ àfọbàjẹ́ because ẹ̀yin lẹ fa Buhari sílẹ̀ ẹ̀yin lẹ fa lẹ́nu ẹgbẹ́ ẹ̀yin lólórí ẹgbẹ́ ẹ̀yin lẹ fa Senate President sílẹ̀ bàbá lẹ́gẹ́lẹ́gẹ́ Ọ̀ṣínbàjò ẹ̀yin lẹ fa àwọn ẹ̀yin sílẹ̀ ẹ̀ lọ́mú wọ́n láti because nobody know him, we don't know him as a politician. Gbẹ̀gàbí àbílà ẹ̀yin lẹ fà sílẹ̀ so tí wọ́n máa ń dárúkọ yín àti ó dárúkọ yín òfú ìgbàtẹ́ ẹ̀mọ̀ pé ẹ̀tò lídà ṣe kí ló dídá lọ di lídà ìgbàtẹ́ ẹ̀mọ̀ pé ẹni tí agbára yóò ní kalẹ̀ máa fi sípò kí ló dídá ẹ̀ fi síbẹ̀ ṣèbí wọ́n ní kéèyàn tó lè di olóṣèlú yẹn gbọ́dọ̀ gùn ní psychology. Èyàn ò kìí pé ẹgbẹ́ bàbá ẹ̀rùn níṣẹ́ ẹ wá fàdé mẹ́tọ̀ ẹ wá ẹ̀dòdí láyé COVID-19 Yorùbá agitate fún Odùduwà Republic ẹ̀dòdí àmọ́ bóyá ẹ̀ ń ṣe tiwa ní bóyá ọ̀tá wa lẹ́jẹ́ ní ọ̀tá wa tẹ̀ ní ìgbà tẹ̀ ti lọ́ọ̀dún ní ọba tẹ̀ ti lè kí ọba wo ni o ọba onífẹ̀ wọ́n dẹ̀ ní arọ́bà fí ojú máa ń tì wọ́n ní ẹ máa wòrán bọ̀ ẹ̀yẹ̀yẹ́ ọba odidi ọba number 1 first class ọba nílẹ̀ Yorùbá ẹ̀yẹ̀yẹ́ àtàwọn ẹmẹ̀wà yín tẹ́jọ́ wọ white ẹ pàṣẹ fún wọn kọ́mọ́ dọ̀bálẹ̀ kọ́mọ́ pọ̀n àbáyẹn lé ẹ tẹ̀jú bẹ́ẹ̀ lọ ẹ tẹ̀jú tẹ́ṣe yẹn lọ ìyẹn bọ̀ lórí ẹ̀. Number 2 àṣẹ Odùduwà Republic àgbọn yín ta bóyá ẹ̀jẹ̀ ti di Fúlàní ẹ̀ ti nationalize ara yín sí Fúlàní Republic
àwọn ọmọ àwọn youth wọ́n wá ń jáde, àwọn gómìnà wọ́n ń jáde, wọ́n ń protest, everybody kan tún support ìgbé nǹkan táwọn ọmọ yìí ń fight fún yìí. All right, bàbá ibo lẹ́wà gan, ṣé bí kó dá lẹ́wà ní àbí kó bàjẹ́? Ṣé ó dìgbà tó bá rí yín tó bá ń fi òkò lé yín kiri kẹ́ tó mọ̀ pé ẹ ti ṣe nǹkan tí ò dáa? Bàbá ẹ ti ṣe àwọn èèyàn, ẹ ti ṣe àwọn èèyàn. The earlier is better. Owó tẹ́ ẹ ní, ipò tẹ́ ẹ ní, ó ti tó yín. Ilé ayé yìí ẹsẹ̀ mẹ́fà ni. Tí ajúmọ̀ pé wà láyé lẹ́nìí fún nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, mi ìmọ̀ nǹkan táwọn èèyàn lè fi ṣe kò ń gbò nílé rìn. Kàbáyà ti kú. Kí ni nǹkan náà tẹ wá gbé sájà kankan tó wá le tó báyìí tí ó gbọ́ òlú wá mì tìtìtìtì tẹ wá lọ torí bọnú, bóyá nù ó lẹ̀lẹ̀ torí bọ̀ ní Ọlọ́run ní ẹ̀yìn àtọ́nà nìkan ló mọ̀. Ààrí lórí íńtánẹ́ẹ̀tì, ẹgbẹ́ ilẹ̀ ní TVC. Kí ló dé lọ síbẹ̀ kẹ́ lọ kẹ́tẹ̀ lọ sí live broadcast kẹ́ lọ báwọn èèyàn sọ̀rọ̀ kẹ́ appeal to Nigerians, because we all know that you are a wise man. You know what is going on in the country. Baba, ẹ jáde lọ sọ̀rọ̀, ẹ má dòdì, ó di yìí ti pọ̀ jù. Voice out, people are expecting you. Àwọn èèyàn wọ́n wẹ́ expecting kẹ́ ẹ sọ̀rọ̀, ẹ jáde kẹ́ lọ sọ̀rọ̀ mẹ́. Kí ló mú yín tẹ̀sí tẹ̀ lọ dojúpa sí ìgbà tí wọ́n fẹ́ contest wèrè tẹ́fẹ́ contest yẹn, ìgbà yẹn fẹ́ jáde wọ́n máa sọ̀rọ̀ àbí òkúta wọn fi pa yín. Because bẹ́ẹ̀ yín ṣe lọ yìí, ẹ ti decide kan du òkú fún yín sà. Wọ́n ẹ̀ tẹ́ bá lọ sápamọ́. Kí ló ń lé yín, kí ló mú yín sápamọ́ tí wàá wọ Ìbàdàn? Ṣé bá síwájú lẹ pè é lẹ́yìn ni ẹ̀yin lẹ́lẹ́ ṣèjọba ilé mọ́ tó bá ṣe. Kí ló ibo lẹ sápamọ́ sí? 1 week now, people are not rest. They are on the streets protesting day and night, and you are there. So what is the meaning of the bully fund that you are moving around? And because like they move and kill and take and say what is the meaning of politics you are doing, Baba? When you cannot address the public, say the president delay. And that when you get that sọ̀rọ̀, àwọn èèyàn pariwo ẹ sọ̀rọ̀. Àyàfi kẹ́ ran àwọn jàǹdùkú síta ojú títì bàbá. A ti ẹ̀ ti gbọ́ pé bí àwọn èèyàn ṣe ń protest bí ọjọ́ mélòó kan sẹ́yìn nísìn, wọ́n ní Tinubu ló rán MC Olúọmọ lẹ́kọ̀ọ́ wípé kó lọ da protest tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ rú. Wọ́n ní Tinubu ni. Àlùkùránì ní nǹkan tí a bá rí ká má sọ torí pàṣẹ níbẹ̀. Nítorí pé MC gangan fúnra ara wọn, àwọn kan ti wá sórí program, wọ́n ti clear ara wọn. Bàbá èmi kàn máa ní advice fún wọn ni, ó ti di ọmọ ọ̀dọ́ nsìn, ó ti di kó fọgbọ́n ṣe o. Ọ̀rọ̀ Louis ti kọjá èmi ni o. Ifun obi tí mo ná tí mo ń wo ọ̀rọ̀ ìlú ìlọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ bá fi pamọ́. Ẹ jẹ́ kí n sọ díẹ̀ bẹ́ẹ̀ kó tún máa jẹ́ àǹfààní. Ẹni tí ó bá ṣe gìrìgì tó bá ṣe wèrè lọ́wọ́ ìwèrè máa ṣe o. Ẹ̀yin ọba gan, ẹ̀yin ọba wa, ẹ̀yin ọba lẹ́yìn Yorùbá. Ẹ lọ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. This is totally changing. Wọ́n ná ọba mi pàkẹ́rẹ́. Láàfin àbí níta. Wọ́n ná jáde fọlọ́sì. Tó bá yàbò àwọn èèyàn ò lè mú mọ́ra mojú ti là. Sẹ́rí gbogbo èdìyẹ fún èdì kankan alágbogbo dẹ́dẹ́ ìdí ìyá ń lò tẹ́ máa ń lò pé kíní kankan kà ṣe pé ìyàlókù máa yẹn o. Sẹ́rí àwọn tí iye yẹn bá ti sọ láyé tí yẹn bá ti sọ kò sí nǹkan tẹ́yẹ̀ fi ṣe mọ́. Iye àwọn youth ti jí. And again gbogbo ẹ̀yàn ọba Lagos State tẹ́ẹ̀ta odidi Èkó tẹ́ẹ̀ta fún odidi èèyàn kan ẹ lọ jókòó ẹlẹ́sẹ̀ bí tí nìyẹn. Kó bá di báwọn youth yìí wọ́n máa kópa kẹ́rẹ́ wá ka yín mọ́lé. Ọlọ́pàá kankan kò ní access láti ná anybody mọ́ o, láti yìnbọn pa. Ọlọ́pàá kan bá pààyàn lọ́wọ́ yìí wọ́n pa lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Bẹ́ẹ̀ni. So bá gbọ́dọ̀ pàlẹ́ gbójúlé sà ẹjọ́ kúrò nù àjẹ́ndà yìí bẹ́ẹ̀ sì máa tún ìlú ṣe lókùn tí kẹ máa wá. Èkó ẹ̀ta fódìdí èèyàn kan ẹ̀ta amọ̀pẹ́ ẹ̀ta but ẹ mọ̀ pé kò gba receipt. Politically ó rà lọ́wọ́ yìí but kò gba receipt, but there is a way you can take it back. Everything lè wà bó ṣe yẹ kó wà. Báwo ni èèyàn kọ́ sí máa darí ní ẹjọ́ kò jọba kò jẹjọyè.
politically ó dẹ̀ gba gbogbo òmọ́ yìí lọ́wọ́ ó wá install ní bó ṣe wù kò yẹ kó lọ bẹ́ẹ̀ ìyẹn kò ní jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yọ́ bá lẹ́ Yorùbá lẹ́kọ̀ọ́kọ́ tẹ́ jálámọ̀sí tẹ́ẹ̀ṣẹ́ dáadáa àwọn tó ṣe dáadáa ní yí o bẹ́ẹ̀ni àwọn náà ló lẹ́ẹ̀rọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ló jẹ́ àtìlẹ́yìn inú program bọ̀ lórí ọ̀rọ̀ rẹ máa dákọ̀ àwọn bí mélòó but ẹ̀yin yòókù tí ọwọ́ yóò mọ̀ tẹ́lẹ̀ máa wà bámbámú ni mo yó mi mọ̀ pé bí ń pọ̀ mẹ́rin kọ̀ọ̀kan àpánkẹ́ ló bá yìí o yes sir táwọn ọ̀dọ́ bá jagun àfin tàbá kò lórí SARS tá kò lórí ogbà àwọn house of rep senators governors community ló kú o àwọn ará máa fọ ìlú ìmọ̀ fún ara wa ẹnibọ̀ ẹ̀yí lórí ọ̀dọ́ náà ló nílùú ẹ̀yìn kan lẹ́tàlẹ̀ ìlú lẹ́tì gbogbo ẹ̀ ẹni ọmọ ìlú kò ní sunkún dé pálásì kẹ́ẹ̀kẹ́ náà rí kí ló dé ẹ̀yin nìkan lọ́nà dálé ayé fún ni bá ti sọmọ tán bínú ìwọ̀n bá ní ẹgbàlejò politician mọ́ lásìkò yìí tó lẹ́sẹ̀lú kan bá kí yín láàfin tí ò bá mọ́ tí ò bá tó yìí tó dá wátá bá gbá yín papọ̀ lúlù ni tí a ti pè ní a ti bẹ̀yìn ẹ̀yin ọba a ti pè ní a ti bẹ̀yìn èyí tó bá gbàbọ̀lẹ̀ fún youth pákẹ́rẹ́ la máa fi yanjú ẹ̀ alálẹ̀ tó ń wò yín ràn tẹ́bí ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ tó ń wò yín ràn tẹ́bí ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ tẹ́bí ń jẹ ìjẹkújẹ tẹ́bí ń bá ọdọ̀ ọ̀la wa jẹ́ alálẹ̀ yẹn náà yóò wò yín bàtí pákẹ́rẹ́ bá máa mú yín ní orí ẹni ẹ̀ ní gbọ́lẹ́rọ̀ ni abẹ́tà kẹsọ àgbẹjẹmọwọ́ bàbá Tinubu it is better now than later ẹ jáde ẹ lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ tí Buhari bá máa hate yín it is better tó bá máa hate yín tó bá máa ní pé ọ̀dàlẹ̀ ní kẹ́ ẹjọ́ ọ̀dàlẹ̀ nítorí nǹkan tí ò dá kẹ́ ẹ dà yẹn torí àìdá ó dáa ju kẹ́ wá dákẹ́ lọ tẹ́ bá dákẹ́ báyìí kò lè pè yín because ọ̀rọ̀ yín mọ́ dàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n mọ̀ fi òkúta lé kiri ẹ bá yẹ kó yà ilé pé kò lè ṣẹlẹ̀ ọwọ́ ẹni tó bá pọ́n rẹ̀ lé lọ́wọ́ ń ṣiṣẹ́ lára rẹ̀ sáà lọ́wọ́ ń ṣiṣẹ́ fún wọ́n tiẹ̀ ti gbàgbé ni wípé tí òde bá dé ni tí òde bá lé ni ilé lèyìn mọ́ padà bọ̀ ilé wo ni wọ́n fẹ́ padà sí nígbà tí wọn ò tún lè ṣetán balẹ̀ jẹ́. nísìn gbogbo àwọn èèyàn já síta àwọn sọmọrí olówó olókìkí èèyàn oríṣiríṣi wọ́n jáde wọ́n join láì join jẹ́ mọ́tò yìí lè jáde sí. níbo ni mọ́tò wọn láwọn lọ akọ́kọ́ níbi wọ́n lè lọ. ṣé mọ́tò yìí lè rí gbòòrò Èkó lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí bọ̀ tó bá yẹ bẹ́ẹ̀ dá ní ẹ̀rìn ẹ̀yàn bí tí mo fẹ́ kẹ́ ṣàkíyèsí nìyẹn bẹ́ẹ̀ jáde lọ́wọ́ yìí tẹ́ bá mórí lélẹ̀ olúwa bóyá ẹgbọ́fẹ́ so wá dá kọ́ wọ́n fi pankẹ́rẹ́ náà orí yíṣà àbò wá dá kọ́ wọ́n fi òkúta fọ́ yín lórí síkọ́ọ̀tì kẹ́kọ̀ọ́ lè gbà yín lẹ́tẹ́ wá yàgò yìí so bàbá ẹ lọ sí àtúnṣe Ọ̀ṣínbàjò ti sọ̀rọ̀ bàbá Adébóyè ti sọ̀rọ̀ kò sí ẹgbẹ́ tóbi tó àwọn òjíṣẹ́ Ọlọ́run orí ọ̀fẹ́ lẹ́ni èyí Láyí Muhammed máa ní ẹlẹ́nu gbàngbàngbà lórí Láyí Muhammed tó wọ́n ń pa irọ́ kó rántí pé wọ́n sùn lọ́jọ́ kan òun ò ní jí mọ́ bàbá olórí burúkú yẹn tó yẹ pé irọ́ ló fi wọlé omi irọ́ ló fi dá àṣírí ti tú o gbogbo yín pátá bí wọ́n ṣe ń wá yín nílùú yìí ní Nàìjíríà yóò wá yín lókè òkun ètò bá bí dání yìí sì kó travel out torí wọ́n ti bí pankẹ́rẹ́ ń dúró dé yìí because you want to know that all you people are bad leaders and you are going to account for it ẹ máa jìyà ẹ̀yin ti fi àlọ́ ti lọ àbọ̀ lélẹ̀ because a ti ń sọ fún yín ẹni ẹ̀ní gbọ́ ẹ̀yin nìkan lẹ́mọ̀ fọlọ́pàá dẹ́rù bàbá bí èèyàn sọ pé láì tòun lélẹ̀ ẹ̀mí rọ but this is over òfin táwọn ṣe òfin òmú olówó wọ́n ṣòfin olówó wọ́n ṣòfin ara wọn òfin tálíkà lòfin mú tálíkà lòfin fìyà jẹ gbogbo òwe gbogbo ògùn inú lára máa ń jẹrà sí tẹ́ ẹ ṣe sí àwa tálíkà àwa youth ó ti ká Ọlọ́run ti dìlífà wa
ẹ̀yin ni ẹ̀ ń fún àwọn àgbàlagbà àwọn àáfàá ẹ̀yin àwọn wòlíì ẹ̀yin lẹ̀ ń fún wọn lápò ọṣẹ ṣe wọ́n ń gbàdúrà pẹ̀lú mi bíi pé wọ́n ń gbàdúrà fún wèrè ni wèrè dẹ̀kọ́ ẹ̀yin olórí púpọ̀ ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí wọ́n máa di ẹ̀yin lẹ̀ ń dínà prayer wa kí ló dé ogun láyé ni lèyàn fi gbàwẹ̀ 41 days kí ló dé nígbà tẹ́ bá nírú yín àwọn ẹ̀yin alábòdè ẹ̀yin olórí púpọ̀ ìjọba tẹ́ bá nírú yín kéèké ìlú téèyàn ti ní gọ́ọ̀mẹ̀ntì kéèyàn máa gbàwẹ̀ 41 days kí ló dé ó fẹ́ lọ́wọ́ ìjọba ọ̀run ni kò dẹ̀ sí nǹkan méjì tó ń gbà ìjọba irú àwẹ̀ òun tó di pé kò lè bá àdìṣẹ́ iṣẹ́ tó wà nílùú òyìnbó iṣẹ́ tó wà tó rí orí láti gbàwẹ̀ ọjọ́ kan kó tó lè rí sẹ́ńdọ̀ òyìnbó kí ló fẹ́ mọ̀ gbàwẹ̀ fún iṣẹ́ tí ń dúró díẹ̀ kó tó wọlé ìlú tó wá jẹ́ ìlú bàbá èèyàn téèyàn ò ní di kankan kó wá máa gbàwẹ̀ 41 days kó tún kó bẹ́ẹ̀ kó máa tà sórí òkè bọ̀ sórí òkè kí ló dé sókè láyé ni kó tún pẹ́ tó bá gbàwẹ̀ ilé òkò ló fẹ́ gbà tìjọba ọ̀run ẹ ṣe kúre o ẹ̀yin bàbá yìí ẹ̀yin ò dẹ̀ kí gbà àwẹ̀ bẹ́ẹ̀ ẹ wá sọ gbogbo àtàbẹ̀ kí ẹ̀bí ní kó fi sin ọdún kó tẹ̀ ní wájọba ọ̀run ayé lè fi ń wá àbẹ́tọ́lọ̀ gbàgbọ́ tí wọ́n lè sẹ́wọ́n lọ́pọ̀ òun ló fi ń wá ní ọ̀run kọ́ ló fi ń wá torí tí yóò jẹ lásán kí èèmọ̀ á 41 days wá ọ̀rẹ́ lèmi ò ní dìdì France ẹ̀yin olórí púpù lẹ́kọ́ gbogbo oríire ẹ̀dá ní ẹ̀kọ́ gbogbo ẹ̀pìn lára ẹ̀mọ̀ sí orí púpù káàkiri ẹ̀rùn èyí nìkan lẹ́yìn ọgbọ́ búlé ọfà kiri níbo lẹ gbówó yẹn sí olówó yẹn wọlẹ̀ sísà àwọn ẹlòmíín ni wọ́n tún kówó lọ ìlú òyìnbó báyìí wọ́n sì náwó fún obìnrin nílùú òyìnbó mátàdé ìlú òyìnbó tán wọ́n àtẹ fún òyìn ṣe kankan sílẹ̀ Yorùbá. sá àtúbọ̀tán ti dé o àtúbọ̀tán ti dé o àtúbọ̀tán tó máa ń ṣẹlẹ̀ bárò èèyàn tó ń gbó sí wúwà ẹ̀ àti sọ fún yín tẹ́lẹ̀ ẹ̀gbọ́ gbogbo ayé ń pariwo ẹ̀gbọ́n ju gbogbo àwọn tó dìde ìlọ̀nà tẹ́bá ní ṣe ẹgbẹ́ omi ọgbọ́n sọ́kùnrin lẹ́fi mọ gbogbo tí ó ṣẹlẹ̀ Ọlọ́run ti parẹ̀ lẹ́yìn ìsà ẹ wá sórí rédíò káwọn èèyàn gbọ́ yín bí wọ́n tẹ̀ máa ṣépè fún yín wọ́n máa ṣépè fún yín bí ẹ̀mẹ́ta wọ́n mọ̀ pé ti padà sílé Yorùbá ò nínú tó le tó bẹ́ẹ̀ tẹ́bá búyàn tó bá bínú síyàn lẹ́yìn tó bá di ọ̀la tẹ́bá sọ pé ẹtúbá wọ́n máa ń gbàgbé àṣìṣe èèyàn wọ́n á ní bàbá fọwọ́ ọ̀tún bọ́mọ wí Yorùbá rẹ́dì láti gbàgbé àṣìṣe yín but a still in time save 9 ẹ ti padà wá ẹ ti padà tí bí yóò ṣe ń lọ yìí tó bá lọ bẹ́ẹ̀ láì ṣe pé yọjú ibi orúkọ yín bàjẹ́ o wọ́n sàlókò ní wọ́n ti orúkọ yín bàjẹ́ o Lagosian àsìkò ti tó fún yín kẹ kó olóko ẹrú kẹ kó dáadáa yín kó lẹ́yìn ìwèrè tó ń darí yín káàkiri tẹ́ẹ̀ta ní dúdú tẹ́ẹ̀ta fẹ́yìn kan sọ ní kí wọ́n máa ń tààlù fún yàn ni kí ló dé ẹ̀yin boys mo tún jílá yín jẹ́ yín tán àwọn last man òun ló ẹjọ́ pankẹ́rẹ́ tí wọ́n they are not making money to the government owó wọ́n fi yín jẹun ní àwọn ẹ̀yìn ṣiṣẹ́ sí ẹ̀yin tẹ́ bá wọ́n pé last man ní lára lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn papọ̀ káàkiri fọ ogbẹ̀ kó mọ́ lẹ́ẹ̀kan náà tẹ́ bá kó lórí ọ̀rọ̀ SARS ẹ bọ́ sórí ọ̀rọ̀ last man ẹ máa mú last man náà kí máa nà wọ́n lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ they are not your friends, they are your enemies gbogbo forces tó bá kó síta tó bá ti dípò ní aráàlú lára is the enemy ẹ mú wọn ẹ nà wọn ní ẹgbá ẹ bò wọn kí ló dé ìlú bàbá èèyàn máa ń ní ẹ̀tọ́ níbẹ̀ ni èèyàn máa ń ní right freedom of speech freedom of movement gbogbo àwọn òfin yẹn sí àdínkù ṣiṣẹ́ fún tálíkà this is time to work olówó ló ṣiṣẹ́ fún àwọn náà ní right àwọn náà bòjúbòjú tó fi bò wá lójú ojú ti ká no more àti fi ipo àti fi fọ ojú wa sà ojú òdúdú mọ́ ẹ lọ ṣe mí but it is better sir torí àwọn ọmọ yín ọmọ yín wo ló lè rìn jáde sí mọ́ ṣe ẹni gbójú tówó yín ojú tówó yín ojú tí ó gbà wọ́n tẹ̀lé rẹ̀ kán jáde wá kán ní kẹ́ ní ààyè ní bàbá tọ́jú gbogbo Lagos State kẹwàá ní kálọ́mọ̀ to stop protest tí ó bá ní kú sẹ́wọ̀n bàbá èmi bẹ̀yìn ni mo rọ̀ yín ni ẹ lọ sórí tẹlifíṣọ̀n ẹ lọ sọ̀rọ̀ ẹ ti dodi láti jọ láti since COVID-19 ẹ ti di odi ẹ lè àdírẹ́sì àwọn èèyàn lórí COVID-19 issue Yorùbá agitators ẹ àdírẹ́sì wọn
Sowore protest náà. ẹ̀yin náà lè wá ń bí ẹ̀dọ́ fi gbé wà yẹn ọmọ Yorùbá ẹgbẹ́ yín àti ẹ̀gbọ́n pé politically ẹjọ́ ń dùn kan ní torí ìyẹn àwọn èèyàn sọ̀rọ̀ lórí Adédọ̀dé kí ló tẹ̀yìn ẹ̀yọ tẹ́ẹ̀rí pàjẹ́ ni àwọn youth wa wá ń ta àwọn èèyàn wà ní Lẹ́kì wọ́n wà ní Kẹjà wọ́n wà everywhere in Lagos State everywhere in Ìbàdàn everywhere in Ọ̀yọ́ State everywhere in Nigeria ni wọ́n ti ṣe protest báyìí. ẹ̀yin tẹ́ wá ní pé tí àwọn olójú tẹjá sí tẹ́kù tó ń pè ní aṣíwájú mẹ́rin parọ́ mọ́ wọ́n fira mọ́ àwọn náà rí ilé wọn rí ilẹ̀ ó bọ́ lẹ̀ náà dì mú. wà á lè jáde kẹ́tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ kí ló dé bàbá ok àwọn awíbà iná díẹ̀ ni ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n. bóyá ká filẹ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́mú gùn tẹ́ ẹ sáré tẹ̀lé Tinubu lórí àtijẹ àti mu yín àwọn náà ni wọ́n wulẹ̀ sọ yín di rádaràda tí wọ́n jẹ́ kí àtijẹ àti mu ó máa ní yín lára tẹ́ ẹ fi wá sáré tẹ̀lé wọn wípé bẹ́ẹ̀ bá tiẹ̀ wọlé bẹ́ẹ̀ bá tiẹ̀ sáré tẹ̀lé wọn ẹ lè rí 1 naira 2 naira gbà lọ́wọ́ wọn ayé yín tó bàjẹ́ ipasẹ̀ wọn náà ni ẹ sì wàá tún ronú náà lórí bẹ́ẹ̀ ṣe fẹ́ kẹ̀gàbọ́ síbẹ̀ ẹ̀yin náà lẹ́mọ̀ pariwo Tinubu káàkiri bá a tún sọ̀rọ̀ náà tẹ́ẹ̀sì tẹ́yìn gan mọ̀ pé òótọ́ ni tá a sọ ẹ̀ tún takò náà ni. ìbẹ́ni kọ́ọ̀tì àwọn nìkan. àwọn kò ṣe kọ́ọ̀tì bá a ṣe ń ṣe lọ náà lélẹ̀ síbẹ̀ gbogbo báwa ṣe wá ń ṣe yìí kó lè bá a dára wá ń ṣe fún ọmọ Yorùbá fúnran Yorùbá ọmọ ìwọ náà sì mọ̀ pé ọmọ tí wọ́n gangan bí kò ní future tí a bá ṣe tá à ń ṣe yìí tá a bá fẹ́ kó dáa bá a ṣe ń ṣe yìí ó làwa ń jà fún yìí àwa ti gbé lókè ẹ̀yin òpònú afọ́nú afọ́fúngbẹ̀mú tó yẹ kẹ́yìn náà gbé sálẹ̀ síbẹ̀ ẹkún Tinubu lẹ̀ ṣé Tinubu gẹ́gẹ́ bí bàbá rẹ ni àbò gẹ́gẹ́ bí fámìlì ẹ̀ tó ṣe ní ikú Tinubu ló fẹ́ kú tó bá fẹ́ kú Tinubu kò lé o wọ́n padà pa ọmọ wa kásìkò náà wọ́n pa ọmọ pa Tinubu àbí ká pa Tinubu kan pa ọ́ àbí ká pa ọ́ kí Tinubu sá lọ ìkan ló máa ṣẹlẹ̀ ní gbogbo ẹ̀ fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ten protest lórí kó lè bá a dá a kì í o àdúpẹ́ lọ́wọ́ yín ohun tá a fẹ́ kí àwọn ọ̀dọ́ ká máa ṣe náà lélẹ́yìí bá a ṣe ń ṣíra wa létí pé ọ̀dọ́ ló nílùú àwa la nílùú àṣẹ ìlú ìyọwọ́ wa ló wà wọ́ ọ̀dọ́ ló wà àwọn náà fi kíní mú wa náà fi dè wá níwọ̀n òde ká bọ́ ṣùgbọ́n Ọlọ́run ti gbà wá Ọlọ́run ló gbà wá lásìkò yìí kìí ṣe èèyàn lẹ́ẹ̀kan sí a fi àsìkò yìí a fi kí adẹ̀dúpẹ́ lọ́wọ́ Yorùbá in diaspora gbogbo ibikíbi tán bá wà aburú ò ní ṣẹlẹ̀ sí wọn ibi ò ní ṣẹlẹ̀ sí wọn lórí kó lè bá a dá yìí nígbà tí ayọ̀ rẹ̀ tí ìdùnnú rẹ̀ tí gbogbo ẹ̀ bá dé wọn nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa wọn ní fi wá ṣe àwátì akí Chief Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho-ṣà Májàsọ́lá babadami kò ní bàjẹ́ bàbá ẹ̀gbọ́n wa bọ̀dá wa dání wa aṣíwájú lẹ jẹ́ ẹ̀ ní dèrò ẹ̀yìn àwọn ọ̀dọ́ wọn ti fi ń jọ lórí ọ̀dọ́ o adẹ̀ ti stamp ẹ̀ kò sí nǹkan o olórí ọ̀dọ́ ní lásìkò yìí o wàláì ẹ̀yin lẹ síwájú làwọn èèyàn tẹ̀lé yín tí ò bá ń ṣẹ̀yìn ni ó ṣe ṣe kó mọ̀ ṣẹlẹ̀ á kí yín o àṣetò àlè kò ní bàjẹ́ bàbá òòṣà ńlá àwọn fi àsìkò ya fi gbogbo ọ̀dọ́ tí wọ́n wà níta náà aburú ò ní ṣẹlẹ̀ sí yín ikú ò ní pẹ́ nìkọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run nígbà tá a bá jà tá a jà fútafúta tí òmìnira náà bá dé ọ̀hún nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa wọn ní fi wá ṣàwátì àmọ́ fẹ́ lè ṣe lọ wà á padà bọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń sunkún àwa lè gba Odùduwà nation a lè gba Yorùbá nation láìsí Tinubu bẹ́ẹ̀ who is Tinubu igi kan ò lè dágbó ṣe ẹ gbàgbé gágá ọwọ́ kò sí nǹkan tó fẹ́ ṣe láàrin oṣù ọwọ́ ẹ gbọ́ kẹ́ ẹ tuntun gbọ́ ohun yẹn a tún sọ sókè ẹ tún gbọ́ ohun yẹn òkè ló wà ìyá yín